Ọlọ́run kó dáàbò ẹ̀bẹ̀ nìkọ̀ọ̀kan wa kó ṣe wa kù lórí dáadáa. Àmín. Ìtúnijẹ ìtànijẹ bí wọ́n ti lo àṣírí lílo Suratul Anfal. Ẹ rí pé in tó bí fídíò tá wò nísìn àkànṣá ń kọ hà ní pé kí ló dé agbọ̀rọ̀ jáde sílé yìí afá alákọ̀ òkúta tọ́pìkì ẹ̀ gan lè mérí ló jẹ́ kí n sọ pé káwò. Ó ní àǹfààní lílo Suratul Anfal láti gbé ògo wa pamọ́ fún àwọn ẹni òkùnkùn làbáwò. Afá alákọ̀ òkúta náà ní ó wá ní láti lè gbé ògo wa pamọ́ fáwọn ẹni òkùnkùn. Àhán Suratul Anfal áyà kan làkọ́díjákùn kan áyà kan làkọ́díjákùn kan títí délẹ̀ tàbá hàn délẹ̀ tá wà hàn Ayatul Kursi 99 ayúbẹ̀kọ́ àwà fọ́ ẹwà gbé pamọ́ sí òfèrèfé lálẹ́ mọ́júmọ́ bílẹ̀ bá wá mọ́ ẹwà kí òkúta kọbọ náà àtọ̀bẹ ẹ̀sọ̀ òkúta sí ẹwà mú ọ̀bẹ òní gbígbóná ẹ ma wá dáhàn tún sí sọ́run pé kí ní ọmọ sí ọmọ sí wọ́n gbọ́pọ̀lọ yín lè náà ní o wọ́n fọpọlọ yín sí lé náà ní o pé bóyá bí tí ń ṣe ṣeun bẹ́ẹ̀ ni àwọn ọ̀tánà sọ́rí nínú oògùn táwọn babaláwo àwọn oníjàlàbí tí ma gbà rí owó láyé ò ní kẹ́ lọ bá wọn fún àgbélépọ̀ tá má darí kan ìfẹ́kọ́wọ́ ọ̀tá ó tẹ̀ mí mo fẹ́ kí ìfẹ́kágbádà ọ̀tá ó ká mi gbogbo ìtàn bá wò lè gbà gbogbo àṣírí tán bá láwọn jogún bá pé táwọn bá ṣe fún ọ kò sí gbogbo kọ́ra kí wọ́n má ṣe mítìnì má láyé kí wọ́n lọ lè ṣe lọ́rùn sọ pé ẹ̀mí rẹ̀ wà balẹ̀ pé bọ́ bá ṣe fún ọ tán wọ́n náà máa fọ́ gbáyà pé bí wọ́n bá dẹ̀wò báyìí yọ dán tán bí wọ́n bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé lópin ìgbà tó bá sì wà láyé tó tí kú ọmọ ríra rẹ̀ pé ògùn ṣiṣẹ́ náà ni gbogbo àwọn tí wọ́n rò pọ́ta ni wọ́n ẹni tí diabetes bá pa ẹni tó náà pé wọ́n máa rí pé bóyá àsásí ò ní ṣiṣẹ́ ò ní pa wọ́n ni ṣe bó ṣe sọ́lẹ̀ nísìn ìtẹ́fì mọ̀ pé òpè ni wọ́n ó ní àǹfààní lílo Suratul Anfal láti lè gbé ògo wa pamọ́ fún àwọn ẹni òkùnkùn wọn ò mọ̀ tí wọ́n ń sọ ògo oníkádàrá o àkọ́kọ́ náà lẹ́yìn Ọlọ́run ta ló rí kádàrá ẹ̀dá kò sí ẹni òkùnkùn náà ìwọ tó ní gan náà ò lè rí ìwọ ọ̀kàrí ẹni tó ní kádàrá gan ò lè rí lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àbáwọn màláíkà tọ́lọ̀ ń fi ìmọ̀ kọ̀ọ̀kan ní tó bá wù Ọlọ́run láti lè fi hàn wọ́n pé tí mo fẹ́ ṣe rè ní tí ó ṣẹlẹ̀ rè ntọ́lọ̀ bá kà fi hàn wọ́n bẹ́ẹ̀ ni kò sí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín kan ọ̀nà agbára ẹ̀mí òkùnkùn kan láti lè fi rí kádàrá ẹ̀dá pé ó tó sọ kejì náà ó ní ọmọ tẹ bá ṣẹ̀ṣẹ̀ bí tẹ bá fẹ́ kí àwọn ẹ̀tọ́ fi ṣe kíní kan ẹwà hàn Suratul Fatiha tẹ bá hàn ẹni hàn délé ẹwà wá ewé máfọwọ́ kan mọ́ mi ẹwà gún mọ́sẹ̀ ẹ máa fi fọ́ tọ́lá àwọn èèyàn kan ń bẹ wọ́n máa wo kádà bí ìgbà tí èèyàn wo Facebook báyìí ìròrí fíìmù ní bẹ́lọ́pọ̀lọ́ ẹ̀ o àmọ́ kálukú náà wà rí báwọn pé ìfẹ́ kí mo rí kádàrá mi lò ìfẹ́ ta ní máa rí kádàrá ẹ̀dá kò sí ẹni tọ́lọ́wọ́n bá fún lágbára ẹ̀ Ọlọ́run tó ní kádàrá òun nìkan ló lè decide nínú ètò ìgbésí ayé ẹ̀dá sàkún làwọn èèyàn máa ń wò tán bá rí pé eléyìí ọmọ ọ̀rọ̀ sọ ó ní wọ́n wá wo sàkún ẹ̀ pé bí bá ń bá lọ báyìí ó ṣeéṣe kó tètè dèèyàn wọ́n wá lè gọ́dé wọ́n lè máa ṣe tánà díẹ̀ wọ́n lè gbọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí kan sàkún ní aláburú máa ń wò lára èèyàn tán bá rí pé obìnrin rẹ̀ wà pé ó ṣeéṣe kí àwọn ọkùnrin tí wọ́n jálásì kí wọ́n máa dù àmọ́ pé wọ́n á gbé gíláàsì kankanlẹ̀ wọ́n máa wo ètò ìgbésí ayé rẹ̀ níbo kò lè ṣẹlẹ̀ Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ sẹ́rí bó ṣe wá sọ Suratul Anfal láti lè gbé ògo wa pamọ́ nǹkan wá máa lọ lè ran eléyìí pé ọ̀fẹ́ kẹ́ni eléyìí ò ní túmọ̀ kankan lẹ́yìn pé kọ́ ọmọ tìláwà lọ Kùránì kò jù bá ń lọ ipe bóyá Suratul Anfal wá jẹ́ nǹkan tó lò láti lè fi gbé ògo rẹ̀ pamọ́ fún àwọn Suratul Anfal yìí ò wá fún yẹn rárá tó nígbà tó múra kankan bígbà tí ń gba wá yìí nísìnyí nígbà tó débi tọmọ náà ẹwà wá tó ń fi tẹ̀lé nùkún òkò tó tó ní kí ló dé níbi kíni nígbà tó jẹ́ pé bóyá bí ó ní confidence lórí àbú Ọlọ́run bẹ́ẹ̀ sì ni ìròrí àwọn káfìrí náà ni òkúta kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀hán tó náà máa hàn dábì síbi ara àdá torí pé wọ́n gbé nígbà tí wọ́n bá dá èèyàn tó àdá lọ bá dé àdáhùn bí ọmọ lọ gé àwọn ọ̀tá rẹ lóru ni irọ́ òsì ìtànjẹ òkúta kọ́
ó rí pé àdísì kan wà tánàbí zanazana sọ pé man ta'allaqa tamimatan fala atama Allahu lahu wa man ta'allaqa wada'atan fala wada'a Allahu lahu wa man ta'allaqa tamimatan faqad ashrak. Gbogbo ẹni tó bá dé nǹkan mára ó ń dè ní ìgbádí ní ìfúnpá ní ẹ̀mí rẹ̀ wá balẹ̀ pé kò sí tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ànábì Ọlọ́run yóò dáadé ń tọ̀wọ̀n ni sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni wàdáà ni òkúta tán máa ń mú ní sálẹ̀ odò ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ni pé kìí ṣe gbogbo òrórí iná ni òrórí àwọn káfìrí ilẹ̀ Lárúbáwá pé òkúta kọ ọ̀kárí ọwà special ó tún wá jẹ́ ti sálẹ̀ odò. Wọ́n máa ń mú wọn máa ta méjì aṣọ wọn máa ń sọ sápò láti lè fi rin àwọn ìrìn kan pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá lo eléyìí Ọlọ́run dáadáa ni ìròrí yẹn náà ni wọ́n bá débi pé ẹ̀sùn òkúta kọ sí náà ẹ wá dáhùn tú sí bí wá ti ṣe tí ẹ bá gbélé ìlú ra tán ẹ̀mí rẹ̀ kò ní sàṣkárù tó yẹ kó máa ṣe láàárọ̀ àtàlẹ́ mọ́ tọ́lọ́ máa fi dáàbò bo yẹn. Ìdààmú wo ní ń bẹ láyé òní tí ò sí láyé Ànábì sallallahu alaihi wasallam. Àwọn abatẹnijẹ́ wo ní ń bẹ láyé lónìí tó yẹ pé ọdún 2023 yìí lọ́lọ́run èmi ọmọ ìgbà tó ṣe fídíò yìí àti ẹ̀wọ́ déètì ìgbà tó ṣe àwọn akásẹ̀ bá fídíò yẹn pàdé náà. Àwọn abatẹnijẹ́ wo ní ń bẹ lónìí tí ò sí láti jọ́ tọ́lọ́run ti dáyé. Ìpètèpèrò owó láyé máa ṣe lórí èèyàn tí ò sí láti jọ́ tọ́lọ́run ti dáyé láti pìlẹ̀ ayé. Kí la wá rí lẹ́rìí láti lè fi dáàbò bora wa téèyàn máa sí. Ṣé Suratul Anfal àti Imam Hazara Adama sóhun Ànábì sallallahu alaihi wasallam fáwọn sàábé rẹ̀. Ìkànnà àwọn sàhábà radiyallahu anhum ajma'in Abdullah ibn Khubayb radiyallahu anhu Ọlọ́run jáde lẹ́jọ́ kan òjò ọjọ́ náà ilẹ̀ òkùnkùn wá kún bíríkítí òkùnkùn yìí ní àgbà àwọn afẹ́lò lè kírun ṣáì lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn wá retí Ànábì sallallahu alaihi wasallam kánàbí ó jáde kó wá kírun fáwọn àwọn retí ẹ̀ títí bàtọ́ yá Ànábì bá jáde Ànábì yá bí àwọn lè rè pé ṣé ẹ ti kírun ní asọ̀lẹ́ ìtùn ṣé ẹ ti kírun ṣe mọ̀ pé ìbéèrè tó ní di ansa ní tó bá dí ìsìkálù kankan pé sọ̀lẹ́ yìí náà àti kírun má sọ̀lẹ́ yìí náà àti kírun Ànábì tó wí lẹ́ẹ̀kejì ó ní fálọ́mà aqul shay'an ìyìn sọ kankan ó wá wí Ànábì wí bí ẹ̀mẹ́ta ó wá ní qultu ya Rasulallah ma aqul kí ni kí n sọ qala Ànábì wá ní قل هو الله أحد والمعوذتين إن تمسي وإن تصبح 3 مرات تكفيك من كل شيء. Sẹ́wọ̀n pé òkùnkùn gbogbo ẹ̀ dúdú birikiti ó ti fẹ́ máa lọlé sẹ́wọ̀n pé ó ti di kẹ́rù ọmọ àgbà pé sórí nǹkan kan ò ní ṣeun láburú lọ́nà báyìí bẹ́ẹ̀ ni àyíbẹ̀ kọ́ bára bí ṣe ń bi léèrè ń dákẹ́ ti tóbi rí Ọlọ́run ẹ wo ìfúnni lápọ́nlé ìfúnni ní ìbọlá fúnyàn. Ànábì wa ní sọ pé máa qul huwallahu ahad wal mu'awwidhatayn àti Suratul Falaq àti Suratul Nas Suratul Ikhlas Suratul Falaq Suratul Nas inna tumsi wa inna tusbih tílẹ̀ bá ti sú ka mẹ́ta tílẹ̀ bá mọ́ ka mẹ́ta takfika min kulli shay. Gbogbo tí ń jí aburú pátá tó bá fi lè kà láàárọ̀ aburú kankan ò ní sí ọ tílẹ̀ ó fi sú tó bá kà lálẹ́ tílẹ̀ ó fi mọ́ aburú kankan ò ní sí ọ títóbi rí Ọlọ́run min kulli sharrin wa min kulli su'. Gbogbo tí aburú ìpètèpèrò àwọn kan àmọ́ pé àwọn èèyàn máa sọ bí ìgbà tó yẹ pé àwọn kan wọ́n ń wo fíìmù gbé sí ayé èèyàn báyìí wọ́n gbé gíláàsì kalẹ̀ wọ́n ń wo bí ìgbà táwọn wo Facebook irú òfò irú orí fíìmù àwọn ní bẹ lọ́pọ̀ náà fi ń jà wọ́n yìí àmọ́ àwọn lọ wá Suratul Anfal tí ẹ̀ bá wá gbélé ìlú ra tán ṣé yóò sàṣkárù mọ́ ìyẹn bí ẹlòmíì wà ní sàṣkárù tẹ́ ẹ̀kọ́ máa ṣe mọ́wé tó gbóhùn tí ẹ̀ Suratul Anfal àti Ayatul Kursi náà ti náà yóò máa fọwọ́ gbáyà bí ẹ̀ bá dán owó yọ̀dún tán ìtanijẹ́ ní o mẹ́jọ wọn bá ti ẹjẹ́ o ìtanijẹ́ ní o gbogbo nǹkan wọ̀nyí àṣírí irọ́ ni àṣírí irọ́ nítorí náà sí bíbèsí ayé tí ẹ sí rí òun náà fẹ́ kí bèsí ayé rẹ̀ orí àtùmájà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.